mo kí gbogbo èèyàn tó ń gbọ́rọ̀ mi níbikíbi tí ẹ bá wà, ẹ kú ìfẹ́ ọmọ ènìyàn ṣe, ẹ kú ìfẹ́ àṣà Yorùbá. Fún àǹfààní ẹ̀yin tí ẹ mọ̀ ń tà ń ṣe nínú prógráàmù yìí, ọ̀pọ̀lọpọ̀ a máa rí Dr. Lékan Sàlámì bíi ara àwọn tó ń post Ògùn káàkiri orí social media, ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀. Pákó ó yàtọ̀ sí pálí. Ẹ má fi bẹ́líìtì, ẹ má fi wé bàǹtẹ́, ẹ má sì fi fáìlì, ẹ má fi wé fàlí. Kálukú ó yàtọ̀ síra wọn. Ní tá à ń ṣe ní orí Aláàfin Ìṣẹ̀ǹbáyé TV, òun náà ni à ń polówó ẹgbẹ́ Association of Africa Tradition and Culture. Ìdí tí a fi dá ẹgbẹ́ tí mo dárúkọ yìí, ìdí tá a fi dá sílẹ̀ òun ni pé a rí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń post Ògùn lórí social media. Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní sì ni àwọn ọmọ Yorùbá náà ń jẹ nínú Ògùn náà. Àwọn ọmọ Yahoo tí ò wá rówó gbà lọ́wọ́ òyìnbó mọ́, àwọn náà wọ́n ti wá join àwọn tó ń post Ògùn lórí social media. 419 wá ń lọ ranyìn ẹni tó bá ti kó sí wọn lọ́wọ́, òun ni ó lè mọ ohun tí mò ń sọ. Èyí la wá rò pé kí ló dé tí a ò gbé ẹgbẹ́ kan kalẹ̀ kó ṣe pé ohun tí àwọn oníjìbìtì yìí ń ṣe káwa sì máa ṣe lọ́nà ẹ̀tọ́. A wá gbé ẹgbẹ́ náà kalẹ̀ níbi ọdún 6 sẹ́yìn àbí ọdún 7. Ẹgbẹ́ náà ní ìlànà ìṣègùn ìbílẹ̀ lórí Facebook, ṣùgbọ́n gbà tó di 2020 àwa lọ rẹ́gísítà ẹgbẹ́ náà lọ́dọ̀ ìjọba àpapọ̀ nílùú Àbújá. Wọ́n sì ní ká máa dábí ẹdùn, ká máa rọ̀ bí òwe. Èyí ló fà á tó yẹ pé àwa fi ń gbé àwọn ètò wa káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Gbogbo ìlú tí Yorùbá bá wà, a máa ń lọ ṣe ètò níbẹ̀ ní ojúkorojú. Àwọn oníjìbìtì ni ò kí ń jẹ́ káwọn èèyàn rí wọn lójúkorojú. A ti ṣe ti Ìbàdàn ní January 27 tó kọjá ní 2024 yìí, òun náà láti ṣe. A tún ti ń múra àti ṣe míì ní oṣù bíi mélòó kan sísìn. A tún máa kéde ẹ̀ fáráyé. Ìwọ tó wá ṣe pé o mọ̀ ń tà ń ṣe lórí prógráàmù yìí, gbìyànjú kó wo fídíò wa bíi mélòó kan kó sì tẹ̀lé ń tà ń bá ń sọ ń bẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ máa ń wò lóòótọ́, ṣùgbọ́n wọn kì í tẹ̀lé ń tà ń bá sọ. Ọ̀tọ̀ ni ta máa ń ṣe, ọ̀tọ̀ ni táwọn máa ń sọ. Àwọn máa ń wò níwò pé bóyá à ń polówó pé káwọn wá ṣe Ògùn, ṣùgbọ́n kì í ṣe ń tà ń ṣe nìyẹn. Àfikún nìyẹn ta bá ṣe, kì í ṣe ń ta torí ẹ̀ ń ṣe ètò yìí, òun ni kéèyàn lè wá ṣe Ògùn. Ká lè polówó fún gbogbo ọmọ Yorùbá wípé ẹgbẹ́ kan ti wà tí ó ń kọ́ ni bá ṣe ń lo ewé àtegbò, òun ni ń tà ń ṣe gangan. Iṣẹ́ kan wá wà tí mo fẹ́ fún wa. Iṣẹ́ náà ó wúlò fún tọmọdé, ó wúlò fún tàgbà. Ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá, èmi ò sọ pé ẹ ní Ògùn, ṣùgbọ́n ẹ farabalẹ̀, ẹ wá gbélé tí mo fẹ́ sọ. Ẹ̀yin babaláwo ilẹ̀ Yorùbá, ẹ farabalẹ̀. Eléyìí ń sọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ àṣà Yorùbá ni. Ìwọ wòlíì náà farabalẹ̀. Èmi ò ní pé kó má jẹ́ wòlíì mọ́. Tẹ́tí sí ní tí a fẹ́ sọ nípa àṣà Yorùbá lénìí. Ìwọ àfà, èmi ò sọ pé kó má ṣe súnà o, ṣùgbọ́n farabalẹ̀ kó wá gbọ́n tí mo fẹ́ sọ. Kòkòrò kan wà tí Ọlọ́run ṣẹ̀dá kòkòrò yìí, ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló rọ̀ mọ́ kòkòrò yìí. Kòkòrò yìí àwọn olóyìnbó a máa pè ní millipede, bẹ́ẹ̀ ni Yorùbá a máa pè ní ọ̀kùn. Ọ̀pọ̀lọpọ̀ tí kò bá mọ Yorùbá débẹ̀, kí là ń pè ní ọ̀kùn? Àwọn míì àti ẹ̀ pè ní ọ̀kùnrùn. Ẹ rí pé tí ẹlòmíì tó bá ń rìn díẹ̀díẹ̀, wọ́n á sọ pé ó ń fà bí ọ̀kùn. Ọ̀kùn yẹn gangan òun là ń sọ̀rọ̀ lé lórí. Ọ̀kùn yẹn ní òyìnbó ń pè ní millipede. Àṣírí tó rọ̀ mọ́ kòkòrò yìí ó lágbára gan, ṣùgbọ́n ẹni tó bá wá ìmọ̀ débẹ̀ ni. Kòkòrò yìí àwọn Yorùbá wọ́n máa sábà lò ó fún àtẹ̀pa àbí gbogbo nǹkan tó bá jẹ́ pé kíyàn neutralize oògùn burúkú náà máa ń lo ọ̀kùn fún, àti àwọn nǹkan míì náà. Ṣùgbọ́n eléyìí tí mo fẹ́ sọ yìí, èyí tó ṣe gbogbo wa láǹfààní ni ní bá ṣe ń lo kòkòrò ọ̀kùn láti fi ṣẹ́gun ọ̀tá. Irú ọ̀tá wo ni kòkòrò ọ̀kùn ló ń ṣẹ́gun nínú iṣẹ́ tí mo fẹ́ sọ yìí? Òun ni pé béèyàn bá débì kan, tẹ́nìkan wá fi òrùka burúkú kan sọ́wọ́ tó fẹ́ fi bọ̀ wá lọ́wọ́. Bó bá fi bọ̀ wá lọ́wọ́, nǹkan kò ní ṣe wá. Bóyá a tiẹ̀ wá lọ sí mítìnì kan, wọ́n á gbọ́n ògùn burúkú sórí ṣíà, téèyàn bá jókòó lé kò ní ṣe nǹkan kan fún. Tó bá tiẹ̀ jẹ́ pé a wá tẹ ibì kan, bóyá agbófinró ni ẹ́ àbí ọmọ ogun tó wá ṣe pé wọ́n ti yán ilẹ̀, àwọn ọ̀tá ti yánlẹ̀ pé ẹni tó bá débẹ̀ aburú á ṣe é. Ṣùgbọ́n wọ́n fẹ́ tẹ ibẹ̀ tí ò ní sí ìṣòro kankan, farabalẹ̀ kó wá gbọ́n tí mo fẹ́ sọ. Ìwọ tó tiẹ̀ jẹ́ sọ̀fíọ̀ tó ṣe pé kò sílẹ̀ tí sọ̀fíọ̀ kì í tẹsẹ̀ bọ̀, Ọlọ́run ló ń ṣàánú àwọn sọ̀fíọ̀, kò síbi tẹ́sẹ̀ wọn ò lè wọ̀ lórí pé wọ́n fẹ́ ṣiṣẹ́ òòjọ́ wọn. Ìwọ sọ̀fíọ̀ wá nǹkan fìdílé àbí kò fìdílé nǹkan, kí ìwọ náà wá gbọ́n tí mo fẹ́ sọ.
ìwọ tó tiẹ̀ jẹ́ pé area boys ni ẹ́, kò síbi tẹ́ lè tójú bọ̀, kò síbi tẹ́sẹ̀ yín náà lè wọ̀, ìwọ náà farabalẹ̀ wá àga kan kó fìdílé. Lóòótọ́ ẹ ti ń gbọ́ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń ṣe fídíò tó ń sọ̀rọ̀ nípa ògùn ìbílẹ̀. Èmi máa ń sọ gbólóhùn kan, máa sọ pé ọ̀rọ̀ àṣírí ó dàbí ẹyin. Bí ìgbà tá bá mú ẹyin adìyẹ tá bá mú dání ni, tá wá sí ẹyin adìyẹ ó ní èpo lára. Àwọn kan wà, èpo ara ẹyin òun ni àṣírí tán fi sílẹ̀. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni ètò ẹ̀pẹ́ àṣírí tóun náà gbọ́ ní orí Facebook òun lòun tún sọ fún yín ní orí TikTok. Irú ẹni bẹ́ẹ̀, èpo ara ẹyin òun làṣírí tó ń sọ. Àwọn kan wà, funfun ara ẹyin òun ni àṣírí táwọn ń sọ. Irú àwọn bẹ́ẹ̀, àwọn ni mo níwèé dùmọ́sù, mo níwèé kinní kan, mo níwèé kinní kan, funfun ara ẹyin òun làwọn ń sọ. Ṣùgbọ́n Dr. Ọlálékan Sàlámì, tinú ẹyin gangan òun ni Dr. Lékan Sàlámì ló máa sọ fún wa. Ṣé rí ìyàtọ̀ tinú ẹyin àti funfun ara ẹyin òun ni pé ó ṣeé ṣe kí àwọn tó ń fún yín ní funfun ara ẹyin yẹn káwọn náà mọ pupa inú ẹyin yẹn, ọmọ tinú ẹyin, ṣùgbọ́n wọn lè filẹ̀ láyé. Àwọn fẹ́ mú dání káwọn èèyàn lè máa sọ pé bàbá kan wà nílùú báyìí, ó ní àṣírí kan lọ́wọ́. Ṣùgbọ́n ẹgbẹ́ tiwa ta gbé kalẹ̀ kò fàyè gba irú ẹ̀, kò fàyè gba irú ẹ̀. Àṣírí tó o bá ní lọ́wọ́ sọ fáwọn èèyàn kan lè jàǹfààní ẹ̀, kì í ṣe ìgbà tí wàhálà bá wá dé bá ìran Yorùbá láìṣẹ̀ máa sáré kiri. Àṣírí tí wọ́n rò pé bóyá ogún bàbá mi ni kò ṣeé filẹ̀, òun tanra ẹ̀ ni. Tó bá wá orí social media dáadáa, wà bá àṣírí yẹn náà ń bẹ̀. Àwọn kan tiẹ̀ máa ń sọ wá ní ogún social media ṣó máa wá ṣiṣẹ́. Èmi fọwọ́ sọ̀yà fún yín pé ó ń ṣiṣẹ́. Àníyàn tí ò da ni ò fi kí ń ṣiṣẹ́ fẹ́ lòmíì. Àníyàn ẹ̀ ò da. Torí ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló máa ń ní pé ká ní inú re sáwọn tó ń fún wa, ká sì máa fi ẹ̀mí ìmoore hàn sí wọn. Ìjẹ́wọ́ ṣetán láti fi ẹ̀mí ìmoore hàn. Tọ́ bá sọ irú gbólóhùn fẹ́ lòmíì, á ní tí n bá ti lò ó, tó bá ṣiṣẹ́, tí n bá rówó, máa fẹ́ ẹ̀mí ìmoore hàn. Ọ̀rọ̀ àṣírí kì í rí bẹ́ẹ̀. Fún èrò ọkàn tó níyẹn, o lè lò kó má ṣiṣẹ́ rárá. Èèyàn ti máa ń fi ẹ̀mí ìmoore hàn síwájú. Àníyàn yẹn ló máa jẹ́ kó ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Kì í ṣe pé tí n bá ti ṣe, tó bá ti mọ̀ pé o ò lè fẹ̀mí ìmoore hàn sí, má wulẹ̀ ṣe iṣẹ́ tó bá sọ. Àṣírí kan ni mo fún wa yẹn. Ẹni tó bá ti mọ̀ pé o lè fẹ̀mí ìmoore hàn sí, tó yẹ pé wọ́n náà ò rí n tó ń ṣe bíi effort, má wulẹ̀ ṣe. Kì í ṣe pé tí n bá ti ṣe tó bá ti ṣiṣẹ́. Ọ̀rọ̀ àṣírí ò rí bẹ́ẹ̀. O ti fẹ́ gbọ́n ju ara ẹ lọ ni. Èmi ò ní dandan kó jẹ́ ní tèmi bá ń sọ o. Gbogbo ẹni tá bá ti rí tó ń sọ̀rọ̀ àṣírí, ẹ máa appreciate wọn. Èyí tí ò bá ti wọ́ tẹ̀ ń téèyàn appreciate nǹkan tó bá sọ, ẹ má wulẹ̀ ṣe. Ó yẹ já padà sí ibi ọ̀rọ̀ tá à ń bá bọ̀ lórí ọ̀rọ̀ kòkòrò ọ̀kùn. Kòkòrò ọ̀kùn yìí, ẹ jẹ́ kí a mú ká fi sí inú ìsasùn kan. Kòkòrò ọ̀kùn ó wà láyé ni, ó ti kú ni, àti pé lọ́pọ̀lọpọ̀ ìgbà òkú ẹ̀ náà la máa ń bá pàdé. Kò bá ṣe pé atẹ̀mọ́lẹ̀ ló fi kú ni, ìbá ṣe pé a bá a nílẹ̀ tó ti kú ni, ká ṣàtìrí kòkòrò ọ̀kùn tó ti kú. Ẹ ká fi sínú agbada àbí inú ìsasùn ìjó nǹkan. Ẹ ká mú ìgbín agbónu ẹyọ kan. Ìgbín agbónu, fún àǹfààní ìwọ tó mọ̀ tán pè ní ìgbín agbónu, ẹ ká lọ sílé eléwé ọmọ, ẹ sọ fún wọn pé ẹ fẹ́ ìgbín agbónu. Ìgbín agbónu ẹyọ kan ẹ fi sí. Ẹ wá kó ewé ewúro tútù, ẹ kó lé lórí. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kí ẹbu ẹ pọ̀ tó, torí pé ó ṣe é pín lò. Tẹ́ bá ti kó ewé ewúro púpọ̀, tẹ́ bá kó lé lórí, ẹ jó papọ̀. Tẹ́ bá ti jó papọ̀ tán, ẹ wá fi síngbẹ́rẹ́ yíká ọwọ́ méjèèjì, ẹ fi síngbẹ́rẹ́ yíká ẹsẹ̀ méjèèjì. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, tán bá da ògùn burúkú sílẹ̀, téèyàn bá ṣèṣì tẹ́, kò sí ní tí ó ṣe. Tán bá fi òrùka burúkú sọ́wọ́ kan, tán wá fi bọ́ ń tàn lọ́wọ́, kò sáburú kankan tí ó ṣe. Bóyá wọ́n wá ti àgbọn ògùn burúkú sórí iṣẹ́ èèyàn ṣèṣì, ó jókòó lé lórí, kò sí ní tí ó ṣe. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, ọba tó dá ìwé, ọba tó dégbò. Ìwọ tó bá nífẹ̀ẹ́ Dr. Lékan Sàlámì, tó nífẹ̀ẹ́ sí ẹgbẹ́ tí à ń sọ̀rọ̀ ẹ̀, AATC, Association of African Tradition and Culture, 2,500 naira òní owó registration báyìí. 2,500 naira ní owó ID card báyìí. Ó jẹ́ 5,000 naira láti darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Báyìí iye tá à ń ṣe nìyẹn, ó wá lè yá kó tún jù bẹ́ẹ̀ lọ. Ìwọ tó bá yẹ pé o nífẹ̀ẹ́ sí, ẹ kàn sí mi lórí WhatsApp mi pé kí ni account number ẹgbẹ́ náà. Lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ bá ti send owó yìí sí account number náà, ẹ ti di ọmọ ẹgbẹ́ wa nìyẹn. A máa register yín sínú ẹgbẹ́ náà. A fẹ́ 419,
torí ọ̀pọ̀lọpọ̀ àwọn 419 kan wọ́n darapọ̀ mọ́ wa ń gbà kan ṣùgbọ́n yà wọ́n lẹ́nu bá ṣe rí wọn yọ lẹ́yọ kọ̀ọ̀kan. Àwọn nǹkan tá a máa fi ń dá àwọn oníjìbìtì oníṣègùn tó máa ń darapọ̀ mọ́ wa tó máa ń rò pé nínú àwọn mẹ́mbà wa àwọn lè mú wọn ní kọ́sítọ́mà káwọn máa lù wọ́n lórí kò kí ń wọ́ọ̀kì lọ́dọ̀ wa. Irú ẹ̀ ni bàbá kan tó ní kí lorúkọ ẹ̀ ó pe rẹ orúkọ rẹ̀ ń gbà kan Àrẹ̀mọ Ayémojúbà àbí kí ló pe ra ẹ̀ tó ṣe pé bàbá náà ẹ sọ fún wa pé ẹ sick tẹ́yìn náà bá ń gbọ́ fídíò yẹn ẹ̀yin náà ẹ fọkàn bá ọ̀rọ̀ mi lọ kẹ́yìn náà wá rò pé ìjó ṣeéṣe ẹ darapọ̀ mọ́ ẹgbẹ́ wa sick káwọn mẹ́mbà kan ṣàánú yín. Àtò èmi olùdásílẹ̀ 10,000 naira ni mo fi sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ members wa wọ́n bẹ̀rẹ̀ sí ní dáwó fún bàbá yìí. A wá wò pé òkè o a kàn lè máa dáwó lásán. Ẹ mú evidence pé ẹ sick wá ẹ kó àwọn pépà kan jáde orúkọ tó wà nínú pépà yẹn ó yàtọ̀ sí orúkọ tí ẹ fún wa pé ká fi ṣe ID card yín. A ní ó dá o àtẹ̀tù wá gba orúkọ pé bóyá ẹ̀yin náà lẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ ó yá rúùmù wọ́ọ̀dù wo lẹ wà ní hospital a gbé ọmọ ẹgbẹ́ wa a gbé dìde kán lọ wò yín lọ hospital gbà tán débẹ̀ wọn ò bá yín lọ hospital lábẹ́òkúta àwọn bẹ̀rẹ̀ sí ní wo wọ́ọ̀dù káàkiri wọn ò bá yín bẹ̀. òkè ó da ibi tẹ́yìn wà ẹ snap fọ́tò ká fi rí pé ẹ síkì lóòótọ́ bàbá ò rí fọ́tò snap. Bàbá yóò sọ̀rọ̀ ó kàn wò wá nínú group bí ẹni tí ò gbọ́n tá à ń sọ next thing tó máa sọ ni owó tún kù 80,000 ẹ máa dáwó. So tó bá yẹ pé ẹgbẹ́ wa ló ṣe àìdá fún bàbá yìí a máa pariwo ni alẹ́gbẹ́ jìbìtì ni ṣùgbọ́n bàbá tó wùwà báyìí fún àwa ẹgbẹ́ AATC ẹ̀yin nu ọlọ́run nu. Inú mi ti ẹ̀dùn pẹ̀lú ìṣẹ̀lẹ̀ náà torí pé ọ̀pọ̀lọpọ̀ tó darapọ̀ mẹ́gbẹ́ wọ́n á rò pé bóyá ẹgbẹ́ tí ò láǹfààní kankan tí ó ń wá tó máa jẹ ni ṣùgbọ́n pàtó rí tí àwọn èèyàn gbárùkù ti bàbá yìí ó kéré jù bàbá yìí àgbà tó 200,000 táwọn ọmọ ẹgbẹ́ tó máa ń gbọ́ post mi àwọn náà wọ́n lè jẹ́rìí sí ọ̀rọ̀ tí mo sọ yìí. Ìdí tí mo fi sọ òun ni pé kẹ́yìn èèyàn lè mọ̀ pé mò ń wá ẹgbẹ́ tó dáa mò ń wá ẹgbẹ́ tó dáa ìjẹ́wọ̀ gan dà. Fẹ́ni tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ AATC ẹgbẹ́ tó ní àǹfààní tó ń ṣe fún ọmọ ẹgbẹ́ dáadáa ni ẹgbẹ́ tó ní ọjọ́ iwájú ni. Ẹ kàn sí mi lórí WhatsApp nọ́mbà mi 08028565188 ire o.